Ikú arí mi fò mí dá, àìsàn ò ní gbé mi dé o. Ikú arí mi fò mí dá, àìsàn ò ní gbé mi dé o. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o nílé ayé yìí o. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o dàgbà darúgbó. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o nílé ayé yìí o. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o dàgbà darúgbó. Bí kú ń pa wọ́n ní onílé mi o. Èmi kò ní bá wọn kú o nígbà tá ò rò tẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ kógójì tẹ̀dẹ̀ mí lọ́nà, ìgbà ìṣiṣẹ́ ò lè dènà dọ́wọ́ o. Gbogbo ẹni tó bá ro kúrò mí yóò máa rìn ṣó lọ́rùn ni. Pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́ o. Yíyé léwé yíyé yéyé o. Kí n yé o, kí n dàgbà dàrú. Kí n pẹ́, kí n dàgbà, kí n dògbò lórílẹ̀ ayé tí mo wà yó. Kí n pẹ́ o, pẹ́ o, pẹ́ o, pẹ́ o dàgbà darúgbó. Mo mọ̀rọ̀ ayé mi tán ẹ wá o bàbá. Mo mọ̀rọ̀ ayé mi tán ẹ wá o ọ̀run. Ìmọ̀ burúkú kó má ṣe jọ lórí mi. Ègún ìdílé kó tó rí mi parẹ́. Kí n gbó, kí n tọ́ o, kí n fèwú parí. Kí n fèrègì jóbi, kí n fọ̀pá tẹ̀lẹ̀ o. Mo mọ̀rọ̀ ayé mi tán ẹ wá o bàbá. Mo mú wá. Mo mọ̀rọ̀ ayé mi tán ẹ wá o ọ̀run. Kí n pẹ́ o, kí n gbó. Kí n pẹ́ o, kí n gbó. Kí n tọ́ o, kí n dàgbà darúgbó. Kí n pẹ́ o, kí n má ṣe kú lójijì. Ẹni bá ṣòde a sì borí lẹ́san. Ẹ̀mí tí mo ń lò àrò lórí. Ẹ̀lẹ́ o arákùnrin, ẹ dákun ẹ ṣàánú mi, ẹ ràn mí lọ́wọ́. Ẹ bá ń gbẹ́rù yìí ó wúwo, àbí kí n dá sí méjì, kẹ́yìn bá mi gbé da kan, kémi gbé da kejì. Ẹ dákun ẹ ṣàánú mi. Arábìnrin kò sábúrú mi yùn àti ràn ọ́ lọ́wọ́ gbẹ́rù rẹ ò nira o. Kódà kí n dánìkan gbé náà kò burú. Àmọ́ àrọ̀ lóore o. Bẹ́ẹ̀ ni àrọ̀ lóore. Tèmi bá bọ́ gbé ẹrù rẹ tí mo ṣe ọ́ lóore, ìwọ náà ó ṣẹ̀san oore fẹ́mi náà o. Sórí bẹ́mi náà ti wà yìí, mo ní oko ńlá kan tó jẹ́ pé ó tóbi ju èmi náà lọ. Ìwọ wà wọnú oko mi lọ. Ọba ń kọ igba ebè, mo sì láwọn èbúṣú, ọba ń kí bọlẹ̀, ọba ń gbẹ̀yìn. Tó bá ti ṣèyún fún mi, èmi náà bọ́ gbé. Arákùnrin, tẹ́ ẹ rí mi lóbìnrin, mi lè kọ́ be. Ọ̀fẹ́ lọ́lọ́run ṣe ohun gbogbo fún wa. Arábìnrin ẹ mọ̀ wí bẹ́ẹ̀ mọ́, Ọlọ́run ò ṣe nǹkan kan lọ́fẹ̀ẹ́ o, kò sọ́fẹ̀ níwájú Ọlọ́run. Sórí iná tí ẹ máa ń pariwo pọ́lọ̀ ń dáhùn, àwọn tí àwọ̀ náà wọ́n òṣìṣẹ́ rẹ̀ ni o. Ọ̀run re tán wá pọ̀ wà pọ́lọ̀ ló dáyùn náà, àwọn èèyàn òṣìṣẹ́ débẹ̀ ni wọ́n fi wọ̀ ọ̀run re o. Bù fún mi bù fún ọlọ́pọ̀lọ́ mọ́ ké. Arábìnrin tẹ́ ẹ̀ bá ti lè kọ́bè, èmi náà ò lè gbẹ́rù. Gbà fúrájí lóko ni gbà fún gbàdá ńlẹ̀. Ará oko tí ọba jẹ búrẹ́dì ò fèsì rú ránṣẹ́ ńlẹ̀. Ìwọ náà ṣàánú èmi náà. Àrọ̀ lóore o, àrọ̀ lóore. Ẹ fi mí lẹ̀, fi mí lẹ̀, fi mí lẹ̀, jù mí lẹ̀. Nínú òun wo lè lè wá sí báyìí? Irú òun wo ló wá ń sùn lọ́sàn kankan báyìí? Kórè wá. Ṣé wàá okay ṣá? I'm fine, báwo ni? Jókòó. Are you good? Ọ̀rẹ́, àlá tí máa ń lá yẹn ni o. Àlá yẹn tó máa ń lá yẹn mo tún ti lá. I just don't understand. I mean, I keep seeing the same guy in my dreams.
in different situations. Kò yé mi. Wo? Mi ò rí nǹkan tó jẹ́ bàbàrà nínú àlá tó lóun láì. It's just a dream. Anyways, ọ̀tọ̀ nìkan tó ń gbé mi bọ̀ ọkọ ẹ̀dá. Mo wà ó rí pé mo ń dán bí ará Ìbàdàn, mo ń gbádùn bí ará Ẹ̀gbá. You don't go ever change. Change? Ṣé yóò máa ń change ṣá? Èmi ò lè change o bí mo ṣe máa wà tí màá fi bá kú lélẹ̀. Ọmọ change kẹ̀. So, ìyàwó àtọmọ ńkọ́, mo mọ̀ pé wà á ti bí tó 6 báyìí. Ọmọ mẹ́fà. Well said. Well, I'm married. Okay. But Tomo, I'm with you alone. Ọlọ́run adé ṣe. Me, but I'm very who is the lucky girl because you are the lucky man here. Bó ṣe bàjẹ́ tó burú tó yẹn, obìnrin tó bá fẹ́, obìnrin gidi lóbìnrin náà. See who is talking? For real? Ṣé mi burú tó ẹni? Sick to call him pot black. Oh, come on. Hey, ṣé alo ba yeju le mi àti ẹ? Ìwọ ni. Èmi ni mo yeju. Iko ṣá ma black ju color. Ire o funny Allah. I don't no, e won pe láti ilẹ̀. Ọmọ ye je le mi. Ìwọ nǹkan ló máa ń wò mí ṣe àwọn pátá tí mo ń ṣe. Mo ti gba ìwọ wo. Anyway, away from that. What about the hotel I asked you to arrange? Hotel? No, ṣó mọ̀ pé when you called me, Oyo to sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ hotel, sọ pé mo dákẹ́. I didn't say anything. Yeah. O dẹ̀ fi ìpín kan wrong nígbà tí mo dákẹ́. No, but gbọ́ pé bàbá mi ṣe. Báwo mo ṣe máa bá ìgbò hotel? Pẹ̀lú gbogbo létí mo bí mo ṣe kọ́ létí tọ́lọ́run ṣe dá mi lọ́lá tó kí n máa gbò hotel fún ẹ. How does that even sound to you? Bro, but you're married now. Doesn't matter. Ilé mi ló máa dúró. But ṣé kò ní dá pé mo fẹ́ invade the privacy ìyàwó ẹ? There is no privacy anywhere. And I've told my wife a lot about you. And the thing is, my wife doesn't even complain. Have you discussed with her? I don't need to discuss with her. I'm an African man. Oh yeah, We I'm make an our decision. African boy. Overseas, overland. You're going to bàjẹ́. Oh, but man, he was an African boy. Because I'm still a boy. You're still a boy? I am an African boy. Really? Yes, really, bro. It's good to be home, huh? Yeah, it's good to be home. I'm happy to see Africa you. is beautiful. Yeah. Africa is peaceful. Yeah, sure. Thank you, bro. God bless you. Good to see you again. Good to see you too. And you're so fresh. Oh, come on. Àmọ́dún kì í jìnnà, ojú ní pẹ́ sí. Òru tó ṣú dẹ̀dẹ̀ yìí ti fẹ́ mọ́. Àmọ́dún kì í jìnnà, ojú ní pẹ́ sí. Èní ti fẹ́ dànù, ọ̀la ti fẹ́ dèní. Òru tó ṣú dẹ̀dẹ̀ yìí ti fẹ́ mọ́. Ṣùgbọ́n lójú mi bí ẹni pé kọ́lá má ṣe dèní lórí. Lórí pé mi lóye. Okay. Ọ̀rẹ́. Àwọn bá ti jẹ́ kó wá kó gbogbo ẹ̀. Ẹjẹ́ bá yín pé bàbá. Àbí ti tó gbẹ́nu tá a tó àti gbẹ́nu máa sọ. So ọ̀rẹ́ ní díẹ̀ nínú oore tí Ọlọ́run ṣe fún mi lélẹ̀. Hello, Shadia, your place is nice. Okay, so would you like to go back to the hotel? Jẹ́ kí n gbé ẹ lọ sí hotel. Oh, no, come on. Bóyá kí o máa lọ sí hotel, kí mi doing there. I knew you were going to say that. Already, this is not small. This is huge. Thank you. I am proud of you, brother. Thank you. I'm proud of you too. Proud of you too. It's nice. So kó bá gbé ẹrù tó wà nínú trunk yẹn. Olúwa mi ṣé mọ́tò ilé rẹ̀ padà gbé jáde tẹ́ bá ti ń jáde kí n lè fọ́ àbí mi lè gbé jáde. Yóò gbẹ́nu sọ̀hún I don't have time for all this. Bó ṣe máa ṣe yẹn. Ṣé kí mo ṣe rí mi? Hi, darling. Babe, I've really missed you. So how you doing? Welcome to my humble abode. Ire, this is my jewel of inestimable value, my adorable and beautiful wife. Wow! And I said to you in the car, what a very lucky man. Láti ní obìnrin tó máa beautiful. But seeing her now, she's exceptionally beautiful. Thank you. My Aigbe, she need data. Okay, my beautiful wife, this is my friend. Oh, yes.
Oh, come on. Come on. Stop. Okay, I want ni Uncle Ire. Exactly. Bonsoir. Bonjour. Oh no, I mean, merci. It's all right. Yeah, it's fine. It's okay. Okay. So, who is she? Oh, she's my friend. Korewa Brooklyn. Uncle Ire. Ire. Oh, I know that we will do that at all. No, not at all. Oh, okay. Kí ló máa mu? Oh, yes. I'm so sorry. My bad. Kí lẹ fẹ́ mu, kí lẹ fẹ́ jẹ? Water. Water? Why water? Fridge mi wà fully stocked. Wine, juice, whatever you want, name it. Why water? Wọ́n máa ń sọ̀rọ̀ kan bí nílẹ̀ Yoruba. Wọ́n ní omi lè wà lẹ́jọ́. So water first, then. Oh, so water first and the others follow later. Okay, exactly. Sir. I'll be right back. This is delicious. Pounded yam. What's the name? So, okay. Ẹ jọ̀ọ́, mo fẹ́ rí yín lóòótọ́. Ẹ fún mi wọn. Okay, no problem. Máa sọ mí di ẹni burúkú gbé báàgì wa. Nígbà yẹn ló máa sọ ọ́ sí pé ṣó sọ mí di kiri ni. Because I don't know my way around. No, don't sit. Let me take you around the house. I don't know my way around, so. Let me show you around. Your place is. Thank you. Kì í jìnnà ojú ní pẹ́ sí. Òru tó ṣú dẹ̀dẹ̀ yìí ti fẹ́ mọ́. Àmọ́dún kì í jìnnà ojú ní pẹ́ sí. Èní ti fẹ́ dànù. Ojúkọ lọ pé fine. So hard, so mú gan. Ó dẹ̀ mú pé àwọn ará ìlú òyìnbó wọn kí n ká nǹkan kan. Inú máa dùn tó bá dé connect mi sí ọ̀pọ̀ kan. Òun kọ́ ni wá kó tẹ́ ń ṣe nǹkan tó ń ṣe mí sí nìyẹn. In fact, sórí nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi, kàyéfì gbà ló jẹ́ sí mi. Like, I'm trying to understand it. Ṣọlá tí bọ̀bọ̀ tí máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ. Bọ̀bọ̀. Òun nìyẹn o. The same guy tí máa ń sọ̀rọ̀ ẹ̀ fún òun nìyẹn. Bọ̀bọ̀. Bọ̀bọ̀ tí mo sọ fún ẹ pé mo máa fi ń lálàá yẹn tó máa yọ sí mi lójú ọ̀la ní gbogbo gbà. Kódà gan mo ṣe fi lára lé nìyẹn tí mo sọ fún ẹ gbà tó wọlé. It's the same person out there. Kò tó wá tó síbẹ̀ o. Wọ́n á jẹ́ wípé ọ̀rẹ́ ọkọ mi ni. How come? I don't understand. Ó yà mí lẹ́nu. Kó má jẹ́ pé ìwọ náà ti ń láìkì bọ̀bọ̀ yẹn o. Ó ṣe wá jẹ́ pé ìgbà tèmi wá sọ fún ẹ sí pé mo láìkì yẹn olóṣù wá sọ pé òun ló máa ń rí lójú àlá. Just cut it out. Ó rọrọ̀ wo ló ń sọ yìí? Wọ́n á máa láìkì ọ̀rẹ́ ọkọ mi. How is that possible? Ṣó ní ìrànú ní mi ni? So olórí ẹ̀ lọ́wọ́ mi lánàá rí mi. How come? Àní gbogbo ẹ̀ máa yọ sí mi lójú àlá. Almost all the time mi máa ń rí. Ó wá rí pé mo rí lójú ayé. Ó tún wá jẹ́ ọ̀rẹ́ ọkọ mi. Ó rí pé ó ní bó ṣe jẹ́ ni. Mo tún wò nǹkan kan. Ó lè jẹ́ torí tèmi gógó ló ṣe máa ń rí lójú àlá. And reason tí wọ́n ṣe ń appear lójú àlá yẹn kó jẹ́ pé wọ́n ló ń represent mi. God. It don't make sense now. That guy is so... It don't make sense. Tó wáyé pé wọ́wọ́ ló wọ́n máa lálàá tẹ̀ kí ló kàn mí náà. Bá mi dojú gbọ́, bá mi gbọ́ fún ìjọ. Tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ mi báyìí, tó bá ṣe fit. Madam, this food is so delicious. Thank you, sir. You're welcome. Yeah. When we were at school, What? our teacher taught us something. Okay. You were in the class that day. Okay. Table manners. What's that? Ilé ní pé ó yẹ kó ti dá àwọn ará oko inú pẹ̀lú bó ṣe travel tó. Òun jẹun lọ́wọ́ tó ń sọ̀rọ̀ jà. Sorry, sis. What's he doing? Kí ló ń ṣe? Ó gbẹ́nu ìdákẹ́. Ṣé mi sọ̀rọ̀ báyìí? Èmi gbóúnjẹ mi kí n tó sọ̀rọ̀. Ẹnìkan tó lè ṣe tó mọ oúnjẹ sí ibẹ̀ ṣe sóúnjẹ yìí. Èmi ni. What's wrong with you? Oh, really? You cook Yes, very well? Very well. Interesting. And back then, nígbà tá a wà ní school, the only thing tọkọ yín mọ̀ ṣe ni pé
kọ́kàn lay down kọ́dẹ̀ gbóúnjẹ fún tó bá gbómi kaná omi yẹn máa jóná. Tó bá ṣe gbómi kaná náà sí omi wọn máa ń gbẹ mọ́rin náà ni. Babe, let me see. I make noodles. I've made noodles for you. Yeah, very soft. Salty water and 2 sauce. Well, it's okay. It was nice. Okay, fine. Sorry, I'm sorry. Hello? Yeah, speaking. Wow. Are you serious? Oh, thank you so much. I really appreciate it. I really appreciate it. Thank you so much. Oh, sure. I'll make it. Thank you. Any bill coming? Good news. Oh, really? Good news. Okay. So, mommy, the contract was in bid for a very long time. What do you believe? Wow. That's beautiful. Congratulations. Thank you. Congratulations. Gẹ́gẹ́ bí orúkọ mi, Irewole, mo kórè wálé ẹ̀. Ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ̀? You would agree. Wait. Okay, let's make a toast tonight. Okay. Noodle is water. To a friend that came around, that his name is Irewole, and he has brought Ire to this house. Toast. And we have more of that. To good health. Cheers. I meet my talk with my France. Okay. Since to think travel Lola, we are to ban lo kini no ma lo kilo put up see hotel abi ki ma lo soda bro mi. Why you always like this? Again? Hello, hotel. Stay around. I'm just going for a briefing. Then in a day or two, I should be back. Okay, hold it back. No. All right then. Shafelo no jare. Emi ori en bi ti e now. Who's that? Ṣé fẹ́ máa fi mi shine lójú ìyàwó ẹ̀ ní sí? There are really nice hotels around. You might just want to be... No. Yes, and I'll be fine. Okay. The documents are intact. What? Ṣé tó máa send owó ẹ̀ account ẹ̀ now? Kí wàá ló ṣe? Ṣé mo pé mi wà comfortable pẹ̀lú ọ̀rọ̀ yín tẹ́ ní kọ́dúró tí mo sí mi? I don't feel it right. Mi wà comfortable rárá. Don't take my feel it somehow. Okay, now this is funny. This is really funny. Oh my radio. Àti kékeré báyìí láti jọ gbé papọ̀, tá jọ ń ṣọ̀rẹ́, tá ń ṣe everything. He's a good person. See, you know the interesting part of it is Timba Lotton. Tiriba keep in company. What back behind? It's fun to be with. It's everything you can think of. Really? Yes. So he will forget about it. He's a good person. In fact, mo lè díjú báyìí kíní kí Ire máa ṣètò lọ. Èmi ò ní wọ́n ṣe èèyàn tí kò dàbọ̀. I'm not just, I don't know him. That's why. It's a good thing you are being careful. Yeah. And that's why I love you. And I love you. I know, and I love you more. Let me be on my way because or miss flight me. That's fine, but Emma Peo. Emma miss me. Yeah, I know you miss me. And I will miss you more. Alright. Yeah, I'll miss you too. We're going to put me on fair now. Aigbe. Dìde, kí ló ń ṣe? What is it with this your earpiece? He obviously loves music. Music is life. Shut up. Money is life. Yeah, money is It has always been like this from primary school days. Àgbẹ̀ni ṣe ṣetán ni. Mo ṣe tán jàre. Wo dìde. Wọ́n ló máa gbé mi. Àgbẹ̀ni mi ò ṣe ṣọfẹ́ rẹ̀. Abeg take it up and gbé mi lọ jàre. Sister Wumi, ṣébẹ̀ṣébẹ̀ lónìí. Èmi kẹ̀ lọ́bọ̀ náà.
ìyàwó tèmi ò ń jáde. Mo yọ̀ǹda. And I love her that way. She's an introvert. Just let her be that way. Okay, listen. Tell me back there daily apple. See mo ba mo no dele mo. Wa mo Ẹ máa mọ̀. no gugu ma. Baby. Okay, let's go. I'll miss you. Safe trip, right? You know I love you. I love you too. Always have it here. Call me as soon as you land. Trust me now. Trust me. Uncle Ray, I want to gently, Shegbon. Baby, I miss you, bye. Hello ọ̀rẹ́ mi, báwo ni? Uncle Ray ńkọ́? Wọ́n ti jáde. Àwọn gan ló gbé ọkọ mi lọ sí airport. Anyways, torí Uncle Ray gangan náà mo ṣe pé. Ọ̀rọ̀ tó ń sọ fún mi yẹn mi ò understand rárá. Kò rí wa. Ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni? Mi ò ní reason láti parọ́ fún ẹ. In fact, bí mo ṣe wà yìí, ó wú mi lójú kò yé mi. Kò yé mi òun gangan ni máa ń rí sẹ̀. Bọ̀bọ́rọ̀ ṣe wá rí báyìí sìn. Ká tiẹ̀ wá accept pé òun gangan ló máa ń rí lójú àlá. Ó ṣáà lè fẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀. Ọlọ́run máa jẹ́. Báwo lè ṣe máa ronú bẹ́ẹ̀ yẹn? No. Ó yẹ kó mọ̀ pé mi ò ń ṣe é èèyàn bẹ́ẹ̀ yẹn now. I've never cheated on my husband and I'm not ready to. Ó ṣe yẹn. Nǹkan tó ṣe yẹn tó ń jọ mí lójú tó ń surprise mi ni àlàyé tí mo ṣe fún ẹ. Ó dẹ̀ mọ condition tèmi wà. Ó mọ̀ pé àwọn aráàlú òyìnbó wọn kì í ká ọmọ sí. Wọn believe nínú gbogbo àwọn nǹkan tí àwa gbàgbọ́ ń bíbá pé ọmọ ni dẹ. Ó dẹ̀ jó ó dẹ̀ connect mi àti ẹ̀ pọ̀. Ó dà, mo ti gbọ́ máa wọ̀ rẹ̀. Mo ṣú ọ. A ní mo ti gbọ́ sẹ́ẹ̀. Okay, ọ̀rẹ́ mi. Mo ṣí. Okay. Máa pè é later. All right, take care of yourself. Kí ló ń sọ? Mo ṣáà mọ̀ pé bákòókò àtìṣù bá tó fúrọ̀ yóò là. Àní mo ṣáà mọ̀ pé. Uncle Ray, ṣé wàá rí pé ẹ̀sán nù wá ẹ̀? Ẹ káàbọ̀. Oh, thank you. Do you want something to eat? Ibrahim, get it. Oh no, I'm fine for now. See, at the bread from Latari. Okay. Sis, ìgbà tí mò ń try lọ, gbogbo àdúgbò yìí ó dá gan. Sọmọ àrò pé tí màmá jáde lálẹ́ yìí máa láti lo Google Map. Ṣùgbọ́n gbà tí mo wá délé ń sìn mo rí pé mo really need Google Map. Máa need ẹ̀yin láti mú mi jáde lọ sí a bar where I can sit, drink, listen to good music and then maybe dance. Èmi? Yeah. Mi ò jáde. Please. No, that's not possible. Ẹ mọ̀ why? Mi ò mọ anywhere, mi ò jáde. No, madam, please now. Be bar. No, kì í jáde at all. No, not at all. Ilé ni máa ń wà. Ẹ wo, Uncle Ray, ẹ máa mọ bí èmi àti ọkọ mi máa ṣe ń live life wa very soon. Èmi máa ń jókòó sílẹ̀ ni. Òun ló máa ń jáde tó máa lọ ń ṣe fàájì tiẹ̀. Kókó nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé I don't know anywhere, I don't go out. That's quite funny. It's funny that you stay. Okay. Can you prepare tea for me, please? Tea? Yes. Okay, I'll be right back. Hello, Ire. How are you? Má bínú àbúrò mi. Ó dáná ṣá má bínú. Mo ń try to put àwọn nǹkan in place ni. Ìwọ ni, but má bínú. Mo wà lọ́dọ̀ níyì. Oh yes.
kò máa tiẹ̀ sí lẹ́sìn ó lọ sí Abuja fún contract kan ó máa tó next week kó tó dé. Tó bá ti dé máa pè ẹ́ so I'm coming home to see you. All right, take care of yourself, huh? Yeah. Sister Wumi, aren't you dressed yet? Mo ti change mind me lọ́wọ́. Oh no, please. Please. Ọkọ mi ò like máa jáde. Ọkọ mi ò ní wà. Let's call him. He dare not say no to me. I just tell him, I don't know my way around and he fẹ́ mú mi lọ bí tí màá ti chill. Ẹ má pè jù bí Ọlọ́run. Mo like máa jáde. Mo like máa lọ síbi táwọn ọkùnrin bá wà. Mo like máa interact with àwọn ọkùnrin. Ṣé bí ọkùnrin bíi tèmi? Not you. Ẹ mọ̀ pé tá bá débẹ̀ there will be some other guys. Torí ẹ̀ ló ṣe sọ mí di full-time housewife. It's fine, let's call him. No, ẹ má pè wọ́n sẹ́, ẹ má pè wọ́n. I still need to go out. Okay, but ẹ má worry. Mo ti change mind mi padà. Màá mú yín lọ. Okay, thank you. Ẹ já lọ. No, change. Mo ti wà dressed tẹ́lẹ̀ náà. This is nice, but what I tell you, see, Asalatu. Oh, okay. It's a very beautiful dress, but what I tell you, see, church, Abi Asalatu, so you need to get into something more appropriate, I guess. Okay, I take sorry, Lord, change. Okay, no problem. No, no worries. Okay. I'll be waiting. Okay, I'll be downstairs soon. All right. God bless you. Okay. Oh my God. For you? Yeah, thank you. Thank you. Okay. No. Well, okay. Careful. Careful. Are you good? Are you sure you're good? Yes, I'm fine. It's okay. Careful. Yeah, you want my money. Show out. Careful. What? Are you okay? Don't run. Listen. Yo. No. Hello? Do I look like Ray and she or Tempa? Really? I see your quapping. So very well. Can you call us also? It is lemon, orange, and green lemon. Yes. Kasane, Ami. So, by the way, ṣorí nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ mi ò fẹ́ kó sọ fọkàn mi. Mi ò rí kankan. Tí bá fi lè gbọ́ fẹ́m, èmi bá gbọ́ fẹ́m, you're gonna. Okay? Mi ò rí kankan o. Mi ò sì gbọ́ kankan. I'm fine. I'm fine. No, we cannot do that. I'm fine. Rárá o. Oh, it's okay. I got that. Like I got that, man. Got that. Ah, zombie. Hey, kiri jọ zombie. Zombie. Jọ zombie. Ah, kiri. Zombie. Jọ zombie. Ah, kiri jọ zombie. Ah, so. Hey, olólùfẹ́ mi ọ̀wọ́n. Jẹ́ ká gbómi ìfẹ́ kaná. Ká kó ohun tó dùn sínú omi ìfẹ́.
kádìjọ jẹun ìfẹ́ kó dùn mọ̀ràn ìmọ̀ràn yín ká wá fìfẹ́ bára wa lò gẹ́gẹ́ bí ìfẹ́ dayọ̀ ohun ìfẹ́ dọ́lá ọmọ ọmọ onífẹ̀ẹ́ ò dáyé. àyànfẹ́ mi iná ìfẹ́ ta fẹ́ dá yóò ní kú. àṣẹ. òjò ìfẹ́ kì í paná ìfẹ́. bẹ́ẹ̀ni. títí di ọjọ́ alẹ́ ni afẹ́fẹ́ ìfẹ́ wa yóò máa fẹ́. àṣẹ o olódùmarè. olólùfẹ́ mi o ẹni tọkàn mi wá kiri èyí fún jòwó àmọ́ bí ọjọ́ èyí funfun bíi ké adára lẹ́wà bí ọ̀sùn dákun dábọ̀ olólùfẹ́. ṣàmọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là àní mo ṣàmọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Who's that? Èmi ni. Uncle Ray. Hold on. Hold on. Sister, are you alright? Uncle Ray. Yes. What happened? Mo mi wà okay o. Iṣẹ́ ni mo kàn ṣáà ń rí shadow. Where? Nínú yàrá mi, mo kàn ń rí shadow kan yọ sí mi lóríṣiríṣi. Ẹ̀rù ń bà mí, àyà mi ń já. So, what do you do? Mo fẹ́ wá sùn bí báyìí. Ẹ máa sùn bí? Ó wà very scary, ẹ mọ̀. Tí bá kò ti dijú báyìí, kí ni àkọ́ tún yọ sí mi sùn? Oh, okay, I can make do at the parlor then. I'll go to the living room. No, ẹ jọ̀ọ́ ẹ má lọ síbi kankan because ó ṣeé ṣe kí shadows yẹn kó tún máa yọ sí mi kí ẹ̀rù dẹ̀ ń bà mí. It's okay. Me no, me kì í sùn tẹ́lẹ̀. Me kì í sùn mango music, so I'll just sit here and listen to music. Okay. Ẹ ṣé. Ẹ ṣé. Very scary. Are you okay? Sister, are you alright? Uncle Ray, I'm not. Ewo. Ẹ bá mi wò. No, ẹ má yẹ kí n wò bẹ́ẹ̀. Ẹ wò, kí ni kan yún mi tẹ́ mo bí. Kí ló ṣe ẹyin yún náà? Maybe boil, I don't know. Ẹ bá mi yún ẹ jọ̀ọ́. No, ẹyin kò. Ẹ jọ̀ọ́, ẹ wò. Ẹ má fọwọ́ mi sí bẹ́ẹ̀. Ẹ kò ṣáà bá mi yún. Bẹ́ẹ̀ ṣe fọwọ́ mi sí yẹn o. Ẹ jẹ́ kó wáyé tí ó lọ dáadáa. Ẹ má jọ. Babe, please come and help me with this. I'm not getting it. Babe. Damilola, nǹkan tó ń ṣàtà òṣòra.
Ive. Yes. Please come and help me now. Not now. I am actually thinking about something. Thinking about something. And what is that? What are you thinking about? Damilola. Yes. Ṣó ṣe kí ìran kan tàbí àwọn ìdílé kan kí nǹkan kan náà kó máa ṣe wọn papọ̀ lásìkò kan náà bí kí àwọn ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ sí wọn lásìkò kan. For instance, kó jẹ́ pé ìdílé yẹn wọ́n máa ní owó ní àkókò kan, kó jẹ́ pé àkókò kan náà tó máa pé iye ọdún kan náà máa ń bímọ. Àpẹẹrẹ kí great grandpa wọn lówó ní age 20, kí grandpa lówó ní age 20, kí bàbá wọn náà dẹ́tun lówó ní age 20, káwọn ọmọ yẹn náà tún wá lówó ní age 20, kó wá jẹ́ pé bí ìran yẹn ṣe máa ń rí nìyẹn. Kó dẹ̀ tún ní àsìkò kan náà tó máa ń bímọ. Ṣé yẹn dẹ̀ kí ó dẹ̀ jẹ́ ojú lásán ṣó dẹ̀ normal. Ìyẹn kọjá òye mi. I don't really understand. But ó ní wọ́n máa ń bímọ ní age 20, wọ́n máa ń lo that means wọ́n máa ń kú nígbà kan náà. No. Mi ò sọ ti kú yẹn. Mi sọ ti kú. Okay. Anyways, babe, now. Come. Please. I'll teach you tomorrow. Really? Yes. Are you serious right now? Yes. One who? Mo ṣá mọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Àní mo ṣá mọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Torí mi ò mọ̀ tó dé tẹ́ ń fojú ègbò tẹ́lẹ̀. Torí mi ò mọ̀ tó dé tẹ́ fẹ́ máa fojú tẹ́lẹ̀. Oh my God. I have for big time. I have off. Fish operation. They need to learn trust. There's so many things on me. Many things. I think she saw no. She should have just said no. I'm cold. Bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Torí pé láhàn mi ní bàtà ń ké lótú Ifẹ̀. Ọ̀rọ̀ kìí sì tóbi títí káfọ̀bẹ́ bu òwe láòfi wá. Ẹ ó ṣàlàyé ohun tó dé tẹ̀mí fojú egbò tẹ́lẹ̀. Àní mo ṣàmọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Ire. Whoa. Ire, ṣe bí mi ni mò ń bá sọ̀rọ̀ látẹ̀kùn. Ẹ ti ṣe at least ẹ dúró kẹgbọ́n nǹkan tí mo fẹ́ sọ náà. Ire, ṣe gbàgbọ́ nú àlá. Oh woman, please spare me these sermons. Alabawo. Eléyìí kì í ṣàlà. This is your doing. You caused all this. Please. Ó kàn jẹ́ kí n betray
relationship to me at Oremiti over the years. Let me just say what I want. Can you just keep this explanation to yourself, please? Let me just. Oh, please! Mo ṣá mọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Àní mo ṣá mọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Torí mi ò mọ̀ tó dé tẹ́ ń fojú egbò tẹ́lẹ̀. Torí mi ò mọ̀ tó dé tẹ́ fẹ́ máa fojú gun tẹ́lẹ̀. Ìka tó bá tọ́ sí mú ṣòun ló yẹ ká fi romú. Ṣùgbọ́n èmi ṣáà mọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Ṣé bẹ́ẹ̀ ṣì kì í jẹ́ koríko abẹ́rẹ́ ni wọ́n ń wí. Ṣé bá takoro wọnú àdó kò yẹ kó mọ́mọ́ ẹ̀wọ́ ni wọ́n sọ. Ṣé ọ̀làjú ni ká pè yí ni tàbí àṣà àti ṣe ó ṣàmọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò lọ torí pé láhàn mí ní bàtà ń ké lótú Ifẹ̀ ọ̀rọ̀ kìí sí tóbi títí káfọ́ bẹ́ẹ̀ òwe láò fi wá ẹ ó ṣàlàyé ohun tó dé tẹ́mí fojú egbò tẹ́lẹ̀ àní mo ṣàmọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó fúrọ̀ yóò là. Eléré òun mo ti ń fìlú ilẹ̀ ǹsìn mò ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ no nothing much tí má dọ̀dọ̀ máa ṣàlàyé fún okay all right. I think I need to change this number. I need to change this line. I have to. Ebo. Sir. Bros. Ẹ jọ̀ọ́ tẹ́ bá rí àwọn tó máa ń ta SIM card fún phone. Okay, sir. Kẹ́ dúró kí n ra ṣe bọ́. Kò sí wàhálà, sir. Ọmọ ilé ọwájú náà, sir. All right, thank you. You're welcome, sir. I am confused. I am confused too. Irú ayé wo gan ni? Táíwò, irú àyànmọ́ wo gan ni tiwa yìí? Mo dẹ̀ wo yẹn gbà ẹ́. Mo wo yẹ ọ̀rọ̀ yẹn gbà ẹ́. Wípé báwo ni grandpa ṣe máa kú ní 40 tí dáàdì náà máa kú ní 40. Gbọ́n mi ò kákún gbà ẹ́. Mi ò kákún. Kẹ́ni, kí la máa ṣe? I don't know. I don't know. I don't know. Báwo ni ẹ̀ṣẹ̀ táwọn pa ọmọdé ẹ̀ àṣẹ máa jìyà ẹ̀.
báwo ni àṣesílẹ̀ tí wọ́n ṣe lè jẹ́ àbọ̀ wá bà tí wá gọ́. mi ò tí ì bímọ ìwọ náà ò tí ì bí. It's okay, please stop crying. Okay, Kẹ́hìndé. Èmi fẹ́ sọ pé ká padà lọ sọ́dọ̀ bàbá tó ló mọ̀ ẹ́. Ó possible kan rí solution sí problem wa. Tó bá sọ bẹ́ẹ̀. Ogójì o. Ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ mi wá ní rárá. Màá ní ìjà lọ wá nínú. Kí ló dé? See, there's something you don't understand. Ṣọ́mọ̀ wípé when you leave your home to lọ sí hotel, ó tún máa ń fún ẹ ní, ó máa jazz up relationship ẹ. In the process, ìwọ gan inú ẹ máa dùn pé o change environment. Ó dẹ̀ máa ń boost relationship. Do you get what I'm saying? So I don't want you to see that as a bad thing. Oh, sorry. Let me just pick this call. Hello. Hello, baby. Ṣé pé kí ṣe máa ṣe fún mi ni? Mo pe nọ́mbà ire kò gbé kọ̀lẹ̀ kí ló ń ṣeré náà mo tún pé ó tún busy call mi jọba mi gbé fóònù fún. Irú ilẹ̀ ń béèrè lọ́wọ́ mi èmi tẹ́ fi sílẹ̀ látọjọ́ ọjọ́ ìnílé ẹ béèrè mi o. Tí mi ò bá pè yín ẹ̀ ní pè mí mo wá pè yín sí ẹ̀ ń béèrè ire lọ́wọ́ mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Má bínú náà, má bínú. Okay, you are number one. Okay, má bínú. I'm sorry. Ó dá mi ò bínú o. Ó wá dìgbà wo báyìí? No, mo ṣe wá fún meeting yẹn, a parí meeting, wọ́n dẹ̀ approve contract immediately. And you know what they are saying? Wọ́n ní kábẹ̀rẹ̀ sí ní execute immediately. Àbẹ̀rẹ̀ pé mi ò gbọ́rú ẹ̀ rí. So mo ṣe báyìí sọ̀rọ̀ báyìí mi àti pátá mi lájọ wà tá à ń discuss bá ṣe máa execute contract yẹn. Another 2 weeks. Ìyẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ ṣe ń ṣe mí ò dáa o. Àmọ́ tẹ́ bá gbàgbọ́ pé nǹkan tẹ́ ń ṣe dáa kò burú mo ti gbọ́. Má bínú. You know I love you so much. I know kíní trunk ẹ̀ ló dún bí mo ṣe fẹ́ tì í ó dàbí pé kíní yẹn ti ń le bákan. Mọ́tò yín ló ń dún bẹ́ẹ̀ yẹn. See, baby, I told you I love you. I don't know what you want again. Ó dáa o. Mo ti gbọ́. Màá máa retí yín. Fade, my love. A ní love ẹ wà níbi tó wà èmi ò ṣe love ẹ o. Ṣé o ti ń bínú nìyẹn? Mi ò ṣe ní bínú. Sọ fún mi ò ṣe ní bínú. Every time wọ́n máa pariwo love me ìyàwó mi ṣé mi ò ṣe ìyàwó ẹ ni? Mi ò ṣe ìyàwó ẹ ni. Tó bá ní kó wá spend few days àbí few times pẹ̀lú mi wọ́n á máa complain orí fóònù náà ló máa wà my love my wife á máa disturb ẹ kò ní jẹ́ ká gbádùn. Fade, I expect you to understand now. Understand what? Èmi ní wo mo sì lóyún fún ẹ oyún ìbejì dẹ̀ ni mo ní mo mọ̀ pé definitely ìbejì ni mo máa bí ìyẹn tó wà ń bẹ empty barrel kò yé kò pa kò ṣe anything ó kàn wà ń bẹ kò bímọ kò ṣe anything kò wà ń bẹ kò ń pariwo my love kò wúlò kò ní nǹkan tó fẹ́ ṣe. Oh, Fade, we went to the hospital together. At the shelter sound. At the young wo screen at the rí ọkàn ló wà ń bẹ. Ẹyọkan ta ló sọ fún mi pé ọkàn ló wà mí ṣé dókítà ọjọ́ Ọlọ́run ṣọjọ́ Ọlọ́run ni ṣé ọmọ ọkàn tó fi síbẹ̀ ni jọ ìbejì lèmi máa bí o. Your Holiness, woman of faith. Okay, èmi náà believe a lè be better. Then again, mo ti sọ fún ẹ several times èmi mo di flower obìnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí.
Jọjọ kí ló mọ̀? Wọ́n wo lòdì fly. Ẹ tẹ́ pé o mọ nǹkan tó ti ṣe bọ́kùnrin yẹn, obìnrin lèmi àwọn alámọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta. Nǹkan tẹ́ pé oríṣiríṣi nǹkan ló ti wà ń tà ń sìn. Oríṣiríṣi tẹ́ pé o ò ní mọ̀ ọ́ máa ti fi tighten everything. O ò ní mọ̀ nǹkan tó ń gún ọ̀ lábẹ́. Jọjọ wọ́n wo lòdì fly. Okay, Fade. See, okay, let me give you this assurance, as I've always done. Fade, you are the love of my life. Love. I love you, and you know. You know it. Love of your life. Mo ti gbọ́. Okay, if you want to prove that to me, you're the only thing that you can do for me right now is 2 weeks straight. Oh, ni lole, no phone call, nothing. Just me and you. Then I'm a mock. Yes, I'm really the love of your life. Eh? Yeah, that's the only reason I feel accept what you so. Okay. 2 weeks? 2 weeks. Okay, baby. You know I love you so much. Love. I love you. I would do anything to please you. Smile now. Oh, fake. Look at me. Please look at me. Smile. Ti gbọ́. O ti gbọ́. Wàhálà ẹ̀ pọ̀. Damilola, jọ̀ọ́ torí Ọlọ́run ó dẹ̀ ṣe léyìí fún mi. Jọ̀ọ́. Ìwé bá mi. Mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ. But I can't do it. Mi ò lè ṣe. Etí wo ló fẹ́ bá wa gbọ́? I know it's hard. Mo mọ̀ pé ó ṣòro, ṣùgbọ́n kàn fi ràn mí lọ́wọ́ ni. Jọ̀ọ́. Oh. No. Please. Damilola, you are my friend. You are my love. Dami, ìwọ nìkan náà ni mo lè bẹ̀ kó ṣàánú mi, kó ṣe fún mi. Oh, please. And so? Oh, because you are my friend, you are my love. So kí wá affect future mi tó bí tiẹ̀? No, come to think of it. Kò ṣe pé mi ò love her now. Mo love her, but what about me? What about my life, my parents? Kí ni mo fẹ́ sọ? Ṣé ọ̀rọ̀ yẹn ṣe gbọ́ sétí? As a matter of fact, at this junction, Iwe, I am done. Done how? Done for what? With the relationship. Ogójì o. Ọ̀rọ̀ yìí. Done how? Àti rọ́mú gangan. Máa ṣẹ̀yìn kan náà. Àti wáyé ọ̀rọ̀ ọ̀gùn ṣẹ̀yìn Olódùà. Àti tẹ́lẹ̀ ayé Ọlọ́run ni. Hello, everybody. Ẹ káàbọ̀. I was expecting you to jump and hug me. Kí ló ṣe? Ẹ wo ẹni tó mẹ́ta mi ti àwọn bí ara mi ṣe ń ṣe mí ẹ mọ̀ kò ṣáà ń feel feverish. Mi ò feel good. Okay, have you taken anything? No, but I called my friend Korewa. So she said òun máa wá rí mi but on her way òun máa yà pharmacy láti get malaria drugs for me. You two were pay me. You should have called me. Mo kò wọ́pọ̀ kí n má bother yín nígbà tí mo mọ̀ pé you're coming today, so I don't feel. Okay, you know what, babe? I don't have a problem with you calling your friend to get you drug, especially if it's analgesic. But when it comes to malaria, self-medication is a no for me. So get up now and let's go to the hospital. I know what I'm feeling pé ara ti rọ mi mo sọ pé symptoms malaria ni mo ṣe ní kó bá mi rà. No. Get up. Let's go. Come on, babe. Bagi wọlé, let's. Ṣé kí lọ change or something? Don't change, care. Akuba mi o. Let's go to the hospital. Sorry. Mr. Agbemini, congratulations once again.
ẹ gbà mí lọ́wọ́ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu inú mi dùn láti pè yín síbi nítorí pé mo rí pé gbogbo àwọn fertility drugs tí mo fún ìyàwó yín most especially èyí tí mo kọ fún wọn recently ó ti ń ṣiṣẹ́ nítorí pé mo láyọ̀ láti sọ fún yín pẹ̀lú gbogbo làálàá mi wàhálà mi lórí ọ̀rọ̀ yẹn látijọ́ yìí pé ìyàwó yín ti lóyún ọ̀sẹ̀ mẹ́ta. ọ̀sẹ̀ mẹ́ta. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Doctor, nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni wípé ìyàwó mi ó ní oyún ọ̀sẹ̀ mẹ́ta. Yes. You are pregnant. 3. ẹ pẹ̀lẹ́ ẹ má gbàgbé àwọn oògùn tá a kọ fún yín yẹn ẹ túbọ̀ máa lò because early stage ni so ẹ gbọ́dọ̀ stop ẹ túbọ̀ máa lò. Yes sir. I just need to. No problem, no problem. Ikú ayọ̀ ni of course o gbọ́dọ̀ ṣọ́ọ̀kì ẹ pẹ̀lẹ́ it's alright. Dọ́tọ̀ ẹ jọ nǹkan tẹ̀sán sí result tẹ̀ ní lóyún oyún ọ̀rọ̀ oyún tẹ̀sán ṣe ṣọ́ pé mi ni mo ní result ṣé kò jẹ́ pé mix up bóyá ẹ̀jẹ̀ lómi ló lóyún ní. Of course I mix it up 3 weeks ni ẹ̀yin náà lẹ ní. Ó dẹ̀ dá yín lójú. Ṣé ni yóò dùn ni. Ayé mi dùn gan gidi. Ẹ máa sọ fún nurse kan fún yín láwọn oògùn yín tó kù. Yes ma ẹ pẹ̀lẹ́ yes ma ó ga ọ. Yeah, hello nurse. Don't come near me. O máa gbójú bóyá o. Àyà máa kú ẹ o. O jẹ́wọ́ irú ẹ̀ fún mi. O jẹ́wọ́ fún mi wípé ìwọ bá ọ̀rẹ́ àti kékeré mi ní àṣepọ̀. Dáràn. Nínú ilé mi. Mo dáràn èṣù ní ojú Ọlọ́run ẹ̀dọ̀ àti ojú Ọlọ́run tó I will kill you. Jesus. I will squeeze you. Yeah. No, please, I'm sorry. Now listen to me. Yeah. I have never loved you. Kill me. You saw what to do me? Ìwọ rob ego ti tèmi. Why do you mention them? Are you crazy? What is that? I'm sorry. I didn't mean to. I didn't mean to. I swear it was the devil. You call me a joke. So fẹ́ gbọ́, listen and listen good. Tó bá jáde, I don't care what the time is right now. Tó bá jáde ní ilé mi, I will kill you, kill your soul, and kill your spirit. I'm sorry. Ó dẹ̀ ń sọ̀rọ̀ yẹn ojú dẹ̀ ń tíyàn máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀. Dúró sọ fún mi ń bò lọ ti gbọ́ inú ràn wá ipe onírádàràdà onínàbí báyìí wà nù ràn wá. Sọ fún mi ó wá sọ pé èwò rí lójú àlá orí lójú àlá bó ń parọ́ ojú àlá olórí burúkú o àbí nǹkan tó ti wà lọ́kàn ẹ̀ láti ṣe. Mo ní kó wá sọ̀rọ̀. Aṣẹ́wó ó mú nǹkan tó ń pè léyìn ní aṣẹ́wó oníranù onínàbí. Dúró tó bá jáṣẹ́wó ọ̀rẹ́ ọkọ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó wá ṣe fàájì pẹ̀lú ẹ̀ ó wá gbóyún yẹn wá ká mi mọ́lé ọmọ bí tó yẹ kó gbà ni kí ló wá ṣe mí báyìí ọmọ ẹni ìbàjọ́ ni àbáyọ o ó kàn jọ àǹtí mi ni ó ò fi wá jọ wọn rárá ó ò tiẹ̀ mú bí kankan nínú wa rárá aṣẹ́wó oníranù onírìn òṣì lẹ́sẹ̀. Àǹtí mi ẹ̀jẹ̀ mọ̀ pé mi ò ṣọmọ bẹ́ẹ̀. Nígbà kan nìyẹn. Èmi kò mọ̀ bóyá èdè bóyá sàṣì mi mọ̀ nǹkan tí máa pè. Sórí èdè àtàṣàṣì yẹn ó dàbí pé méjèèjì ló ṣiṣẹ́ papọ̀ fún ẹ. Kò ṣiṣẹ́ fẹ́mi o ò lè gbé yẹn wá rárá ọ̀rẹ́ ọkọ ẹ èsì wo ló ń bá ní gbọ́ ẹnu wo ló ń lé yẹn ó lè máa fi sọ ládùúgbò mi báyìí nígbà tó dé nísìnyí wọ́n máa wò pé ó máa tó lọ lọ́túnla ó máa tó lọ ńjọ́ mẹ́rin wà wá ro oṣù mẹ́sàn-án wà á jókòó síbi báyìí àwa bímọ tán wá ní bàbá ẹ̀ ńkọ́ bó ló máa ń lọ ó lọ oko àbọ̀dọ̀ ló lọ ṣé orígbà kan ni mo ti jẹ́rìí ẹ mo máa ń fi ẹyàn gàn ni pé àbúrò tèmi o ọkọ ẹ̀ bá ń lé ni ṣé o mọ̀ pé o ti ju 18 years lọ tó ti marry. Ẹ̀yin náà dẹ̀ mọ̀
èrè mọ́ mi mọ́ bó ṣe ṣe mi mọ́ kó tó kọlu mi mọ́ bó ṣe ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀. èmi ni. kò yẹ nígbà tó wá sórí ẹ yẹn tẹ́jọ́ náà jọṣepọ̀ yẹn kò tí ì yẹ náà ó mọ̀ pé kì í ṣọkọ ẹ ọ̀rẹ́ ọkọ ẹ ni òkè ó gbé àwọ̀ ọkọ tiẹ̀ wọ̀ ó wá fi bá ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó dẹ̀ ń dánú bí mi nǹkan tó yẹ kí n máa gbàlù kí n máa jó kí ni látọdún tọmọ àbúrò mi sì ń wá oyún àmọ́ eléyìí ìbànújẹ́ ni kí ni ha ẹlẹ́nu ìbànújẹ́ ló gbé wá ká mi mọ́lé yìí ìbànújẹ́ ló gbé wá ká mi mọ́lé yìí torí Ọlọ́run inú kò gbín sí kó yún ẹyẹ kó jábọ́ dànù kó pòrọ́ mi tiẹ̀ fẹ́ rí mi ò fẹ́ rí rárá kí ni ha ẹlẹ́nu. sísá mi máa lóyún rí. ẹ ń gbà tó wà lóyún rí nǹkan. mo yọ ọdún tí mo ti ń wóyún yìí ọkọ tí mo fẹ́ ṣe mọ́ ọmọ tó fẹ́ ṣe ṣé nítorí pé ààrò mímu ìyẹn ní ká máa mọ mi gọ́tà dábì lóhùn wàá gbé oyún yẹn ajábọ̀ nísinsìnyí mo sì ń bẹ́ẹ̀ kéléré ni bàtí táyì tí bá ṣe tán pẹ̀lú ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí gún ẹ lórí tí mo gún ẹ ní gbogbo tí mo bẹ̀rẹ̀ sí ju ẹ lẹ́sẹ̀ gan oyún yẹn máa jábọ̀ dànù. ogójì o. ojú ọ̀rọ̀ mi o ọmọ yìí máa mí sí ọmọ yìí gan Ọlọ́run mo lè sọ fún ẹ kó o dúró irọ́ náà ni. wo gbé báàgì ọwọ́ ẹ wá lọ bá àwọn tó wà ń bẹ̀ tó bá tètè débẹ̀ sí gbogbo ẹ̀ náà máa mú tán. ó dàbọ̀ jù ó dà. àti wọn mú gbọ̀ngàn kí máa ṣe yín kan náà. ojú ń ro mi o gbogbo nǹkan tí mo sábẹ́ ẹ sọ ṣé gbogbo ẹ ló ságbọ̀ṣà kó o farabalẹ̀ níbi tó wà o kó o bá mi kí bàbá Abẹ́òkúta bá mi wá sọ fún wọn wípé wo má ì tí ì lọ gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ sọ mo fẹ́ kó gbọ́ kì í ṣe pé bóyá nǹkan tí mi náà ń ta yẹn kò tó wá jẹ ìwọ ló sọ wípé o ò dúró lọ́dọ̀ mi mọ́ pé òun lọ sí ọ̀dọ̀ dádì l'Abẹ́òkúta tó bá ti wá dọ̀hún nǹkan tó bá lọ ni kò fojú sí lọ́hùn kó dẹ̀ bá mi tọ́jú ọmọ yìí Ọlọ́run á bá mi tọ́jú ẹ lágbára Ọlọ́run ṣó mọ̀ wípé kò sí nǹkan tó ń tìyàn lójú náà kì í ṣe ìwọ nìkan ló máa kọ́ kúrò nílé ọkọ. ìtẹ̀mọ́ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ ẹ ṣeun mi ẹ gbìyànjú lórí mi àtọmọ ó pọ̀ jù ẹ ṣe fún gbogbo ìfẹ́ gbogbo ìtọ́jú ẹ ṣe nǹkan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ma. dídé ṣètò lọ́gbàrá Ọlọ́run abẹ́ ẹgbẹ́ ò ní mọ̀ nira ò ní dààmú gbogbo iṣẹ́ tó bá ti bẹ́ẹ̀ wá fẹ́ kó farabalẹ̀ kò ṣe tí èèyàn bá ṣe kékeré ńlá máa ti ṣe kíni ó máa yọjú kọ́kọ́ ni kò sábà mi ṣe bá mi tọ́jú ọmọ yẹn mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run á bá mi tọ́jú ẹ̀ Ọlọ́run á bá mi dúró tì ẹ̀ ò ní mọ̀ nira ojú sí nǹkan tó bá lọ o ti gbọ́. rọra yá mi rọra ṣe ti gbọ́. bá mi tọ́jú ẹ. ó dà wọ̀ sísá mi ẹ̀sìn. ọlọ́kadà ẹ̀jọ̀ ẹ má sáré ẹ̀jọ̀ tó lọ lọ. ó dà wọ̀ yes ma mi àmì yes ma. ojú mi dọ̀wọ́ ẹ. ó dà wọ̀ ma. ẹ rọra. kó dúró kó tí mò ń jẹ ẹ náà aṣàmọ̀jọ́ máa má ní jẹ ó tẹ̀lé rárá. mo ṣáà mọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó rọ yóò là ní mo ṣáà mọ̀ pé mo dẹ̀ bá sọ bákòókò àti kó dúró. ṣùgbọ́n tó rọ yóò là lórí mi ò mọ̀ tó dé tẹ́ ń fojú egbò tẹ́lẹ̀ torí mi ò mọ̀ tó dé tẹ́ fẹ́ máa fojú gun tẹ́lẹ̀ ìka tó bá tọ́ sí mú ṣòun ló yẹ ká fi romú ṣùgbọ́n èmi ṣáà mọ̀ pé bákòókò àti ṣùgbọ́n tó òfurọ̀ yóò là ṣe bẹ́ẹ̀ ṣin kì í jẹ́ koríko abẹ́rẹ́ ni wọ́n ń wí ṣe bá takoro wọnú àdó kò yẹ kó mọ́mọ́ ẹ̀wọ́ ni wọ́n ń sọ. ṣé ọ̀làjú ni ká pè yí ni
tàbí àṣà ti ṣe ó mo ṣàmọ̀ pé bá kòkó àti ṣùbá tó fúrọ̀ yóò là torí pé láwọn mi. ọkùnrin lẹ́nu kan ọmọ mi ní báyìí. ọmọ yín ni ẹni ìtàn ni mo sọ ẹ wò ya jẹ mí ìyà ti jẹ mí ó pọ̀ ìyà jẹ mí o. Ọlọ́run ní fìyà jẹ. nígbà tí ọkọ mi find pé mo lóyún tó dẹ̀ wọ́n fún nǹkan ni mo lóyún fún ṣe ló lé mi bọ́ta àmọ́ jìyà ọpẹ́lọpẹ́ àǹtí mi ni wọ́n kọ́ ṣáà ń ṣe wọ́n bá tọ́ lè ṣe. It's all right. Àdúgbò ìlú ló ti fẹ́ rí yàn, right? bẹ́ẹ̀ ni wọ́n ní mo máa gun ọ̀kadà ń bí pé ibi tí mò ń lọ ṣe nọ̀sẹ̀ díẹ̀. Very well then. Èmi àkọ́kọ́ gbẹ̀yìn méjèèjì lọ sílé ọ̀dọ̀ mi sì kẹ̀tì ẹ̀ lọ mọ́lé. Later màá dẹ̀ gbé padà wá rí àwọn tó fẹ́ rí. Okay? It's okay. àṣé mo ṣe máa rìn pàdé yín. Ṣe ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà mi ìdẹ̀mọ̀ pé ó lóyún ká ní mo mọ̀ pé ó lóyún gbà ẹ̀ ni màá sì wẹ́yìn ẹ̀ wò. I am so sorry about everything, okay? Anytime. I love you. Mo gún rè ọmọ abúlé ṣòwò. Okay, go to mama now, okay? Let daddy take you guys home, huh? I still can't wrap my head around this mystery of life. Mo ti máa ń gbọ́ tipẹ́ pé èèyàn máa ń lálàrí èèyàn wọn àjọjọ olólùfẹ́ lójú àlá. Irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ dẹ̀ tún lè jẹ́ olólùfẹ́ nígbà tó bá pàdé lójú ayé. bí mo ṣe máa ń la nìyẹn o kódà kàyéfì ló jẹ́ fẹ́mi náà torí ẹ̀ tẹ́ bá notice ọjọ́ tẹ́ wá sílé wa I was not myself immediately I set my eyes on you. I was shocked. I was shocked beyond words. I just could not imagine. And I couldn't reconcile it pé ẹni tí mo wá rí lójú àlá. Ó wá di pé mo wá rí yín lójú ayé exactly the way I see you in my dreams. Pàápàá jùlọ, ẹ mọ̀ tí bá rí yín, bẹ́ ṣe máa ń ṣe sí mi, ẹ mọ̀. Àjọ ń ṣe nǹkan papọ̀. Yes. Kíní yẹn ló push me. Lálẹ́ ọjọ́ tí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ṣẹlẹ̀ because kì í ṣe pé bóyá mi ò mọ nǹkan tí mò ń ṣe o. Yes, I took alcohol but I was still conscious. I was just a little bit tipsy. But lálẹ́ ọjọ́ yẹn gangan ìṣẹ̀lẹ̀ tó yọ sí mi lójú àlá. Tẹ́tú wá bá mi ní nǹkan ṣe pọ̀ ni mo ṣe deduce pé ó ní láti jẹ́ wípé Ọlọ́run fẹ́ ti ara yín ṣoore fún mi ni. Tábàdé ní ká wò dáadáa lóòótọ́ olóore mi lẹ jẹ́ ẹ̀. Mo ọmọ tí mo ti ń wá láti ọdún yìí wẹ́rẹ́ lọ́lọ́run. Ọmọ mi Ọlọ́run ò ṣe ṣàlàyé his ways ó kọjá òye wa. Beyond our understanding. Ṣòre bí Ọlọ́run ṣe gba ara mi ṣòre fún ẹ Ọlọ́run ló wò náà fún mi o. Èmi náà ṣáà ti ibì kan tẹ́lẹ̀. Àdúpẹ́ fọlọ́run. Ká ṣáà máa dúpẹ́. So gbémi níyì nǹkan. Gbémi níyì gbémi níyì láti ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ tó ti lé mi bọ́ta yẹn ìgbà yẹn ni mo ti gbúrò ẹ̀ kẹ́yìn mi ò tí fojú mi kàn lẹ́yìn alẹ́ ọjọ́ tó lé mi bọ́ta. Àti ìgbà yẹn lèmi náà ti gbúrò ẹ̀ kẹ́yìn èmi náà gbúrò ẹ̀. Wọ́n kéré. Yes. Kí ló ṣe yín? Bí báwo? I mean bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó yàtọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ń sin ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Bí mo ṣe wọnú mọ́tò nígbà tá a pàdé lẹ́ẹ̀kan ni mo ti notice ẹ̀ mo kàn wò pé bóyá it's in my head but now I am 100% sure pé ó yàtọ̀ síra wọn. Ẹ ń kálòlò tẹ́lẹ̀ ọjọ́ ò lè bẹ̀rẹ̀ sí máa kálòlò. I thought you would notice. I did.
àwọn nǹkan ṣẹlẹ̀ ń gbèsè ayé mi látìgbà tá a ti ríra mọ́ ẹ̀ dóò mi ò mọ̀ pọ̀ lóyún o mo ní láwọn ìgbà kan mo ní health related issues complications yẹn pọ̀ débi pé mo ní speech disorder. Really? Even gan àwọn doctor lè pinpoint pàtó pé nǹkan báyìí ló ṣe mí ṣùgbọ́n wọ́n ní with time wípé ó máa lọ. Ó tiẹ̀ máa lọ. Àmín. Máa lọ lágbára Ọlọ́run. Mo ní láti béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ọ̀dà. Nígbà tá a meet my she love me truly. Do you? Ṣé lótìtọ́ ni? Then, please, marry me. I would love you to be my wife, and so I can be the father of our child. Òun náà ló ń kéyẹn. Lọ attend sí. Then, ẹ jẹ́ kí sáré lọ. I am sorry about everything. It's all right. Ẹ jẹ́ sáré lọ attend sí. Àmọ́dún kì í jìnnà ojú ní pẹ́ sí òru tó ṣú dẹ̀dẹ̀ yìí fẹ́ mú. Àmọ́dún kì í jìnnà ojú ní pẹ́ sí. Oh God, I need to take some fluid. Maybe you're killing. Please, can you give me a minute? Yeah, make it fast. Like come. Oh my God, you're so killing. I'm waiting. So, how did it go? Wow, well, you see, ṣe bẹ́ẹ̀ ni màá ṣe máa ṣe ẹ̀yà ṣùgbọ́n ní bọ́ṣọ ni. Okay. You ṣòkòtò nǹkan. No. Mo lè wọ́n now when I get in there màá sọ pé mo wọ́n ní guest room somewhere máa lọ pẹ̀lú ṣòkòtò náà. Kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ṣé nítorí ọ̀rọ̀ àìrọ́mọ bí yìí náà? Ẹni tí ó máa bímọ máa ṣe ilé ayé. Lábọ̀dé, kí ló fẹ́ kí n ṣe? Mo ṣe marriage for 6 months. Ìgbà tí ọkọ mi discover pé mi ò lè bímọ, ó lé mi jáde. Èyí tí mo tún ṣẹ̀ṣẹ̀ pàdé, mo tún open up fún, ó tún fi mí sílẹ̀. Ó wá ní kí n máa ronú, kí n máa para mi. This is not the end to it. Níbo lẹ fi ìrètí yín sí, àǹtí mi? Níbo lẹ fi ìrètí yín sí? Ẹ máa lọ́kọ tẹ máa fẹ́ tó jẹ́ pé kò ní bọ́dà yín nípa ọ̀rọ̀ ọmọ. Ẹ lè adopt ọmọ, you be living so fine. Olóòlù máa lè tẹ ẹni kí n wọlé o. Ká ní pé mi ò wọlé kí n wá sọ fún yín pé mo ti ń lọ school. Gbogbo nǹkan tẹ̀ ń dánwò nu yàrá yín lélẹ̀. No, àǹtí mi. This is not the end to it. Ẹ máa wà okay. Ẹ ní láti ṣe lè. Ẹ jọ. Baby just die. Ẹ lọ school mọ́, no, you can't do that. You can't do that to me, please. Kò sí nǹkan tó máa ṣe yín. You'll be fine. Ṣé gbọ́? Ẹ máa wà okay. Babe, I can't get over the good news. Hey. Okay. Ṣé pé mo tún ti lóyún? I can't get over you.
I know, I can't get over you too. I'm so excited. Akisa yẹ pé sísá mi. Mo gbọ́dọ̀ jẹ́ kó mọ ìròyìn ayọ̀ yìí o, mo gbọ́dọ̀ gbọ́ o. Ìyá o, ó wà ń jẹ́ kọ́lá ń tà, kò ṣe bí ti ìyá alágbó. Ṣé o rẹ̀ gbé fún? Ta ni ìyá? Ìyá ti bo. Wàá pè mí bébì ni kí ló ṣẹlẹ̀ gangan? Ìyá. Lẹ́yìn ọmọ mélòó? Orí ajọ́ mi dẹnu kọlẹ̀. Hello mọ́mú mi. Hello ma, ẹ káàsán ma. Báwo ni ìyá mi? Àkójọ mẹ́ta. Báwo wá ni? Dáadáa ni màá láfíà. Bẹ́ẹ̀ ni màá. Ẹ wo, àǹtí mi, mo ní ìròyìn ayọ̀ fún yín. Ẹ ṣábà mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àní kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo tún ti lóyún. O tún ti lóyún mi? Yes. Doctor ti confirm ẹ̀ tó kódà àṣẹ ń wọlé láti hospital ni. Ọlọ́run ò ṣeun. Ẹlẹ́dàá mi ò ṣeun. Ṣé wá rí pé nǹkan tí mo fi odindi ọdún méje wá nílé gbé mi níyì wẹ́rẹ́ lọ́lọ́run ṣe fún mi báyìí. Wẹ́rẹ́. I'm so happy. I'm so blessed. Mo bẹ́ẹ̀ yọ̀. O kú oríire. Abẹ́ ẹ̀kálẹ́ lágbára Ọlọ́run. Ṣá má bínú gbogbo àṣìṣe wa. Nígbà títà kọ́kọ́ ṣẹlẹ̀, gbogbo nǹkan tí mo sọ mo ti kó jẹ. Má bínú ìyá mi, foríjì mi. Kòkò irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà ò lè ṣẹlẹ̀ kéèyàn kan dákẹ́ kó máa wù ẹ́ náà ni. Táwa mọ̀ wípé oore Ọlọ́run ni. Àbí? Ọ̀dọ́pẹ́. Ṣé o ti wá lọ sọ́dọ̀ bàbá Bẹ́kúta? O ì tí ì lọ. Ṣọ́kọ ẹ wà ń bẹ̀? Ó wà ń bì. Ó yá gbé fún kí. All right. Hold on. Hello ma. Hello bàbá mi. Ó máa ṣe wọn o ṣe òkú tọ́jú mi. Ó dẹ̀ kú tọ́jú ìyàwó ẹ náà. Gbogbo bó ṣe ń gbé fún náà ló ń gbé fáfẹ́ mi náà. Ó ṣe iná ò ní tán wọ ẹ. Wàá máa lọ rí wàá máa bọ̀ rí. Ó ní pàdé àgbákò iṣẹ́ ò dẹ̀ ní díṣẹ́ lágbára Ọlọ́run. Àmín. Àwa náà máa lọ yọjú sí wọn. Okay. Ó ṣe. All right ma. Thank you very much. God bless you ma'am. Ó ṣe gbé fún ìyàwó ẹ. All right. Hold on fún. Hello ma. Ọmọwùnmí, má bínú sí mi, mo ṣáà ti bẹ̀ ẹ́. No, I don't. Ó ti tán pátápátá, kò sí wàhálà. Ó ṣe. Ọ̀dọ̀ bàbá Abẹ́òkúta yẹn, ó wà very very important o. Kò tètè lọ bá wọn, ṣé o ti gbọ́? A máa yọjú sí wọn. Bóyá títí weekend ṣá máa dọ́dọ̀ wọn. Ẹ má ṣe wàhálà o. Ó yé mi, kò sí wàhálà mà. Ó ti rúre wàá sọ rí. Àmín lórúkọ Jésù. Okay, mo ti gbọ́, màá pè yín ṣe gbọ́. Agbọ́. All right. Màá pè yín ṣe gbọ́. Ẹ̀sìn má dá lóhùn ni. Màá pè yín. Ó dà wọ́n. Lọ́run ṣe bèbí o eléyìí àwọn afẹ́lẹ́ celebrate ẹ̀. Orí Ọlọ́run ni. Bó ti jẹ́ pé mi ò rò ó mu tẹ́lẹ̀ màá ṣàlè fi léyìí. Ẹ̀ṣẹ́ òwò wèrè tí o bá ṣí kí ló máa ń ṣe é gan-an? Mi ò fẹ́ yẹn o, èmi ò láì gbogbo yẹn o. Àti ìbárò wọ́rọ̀ tí àṣàlè Gbé celebrate. sílẹ̀ jàre. Ṣé tó bá yẹ pé bí gbogbo wọn ṣe ń gbé nìyẹn nígbà tó fẹ́ wá bá mi yayọ̀ sí kó gbé gbogbo eléyìí o kúkú kó gbogbo ẹ̀ nígbà yẹn. Gbé lẹ́jọ́. Mi ò láì kí irú eré yẹn. Akọ ní kí n bù fún ẹ. ẹdẹnulẹ ẹ panudé ṣiṣẹ́ wálé. Wà á dẹ̀ ní kí n bù fún ẹ, wà á dẹ̀ bù fún ẹ. Mi ò láì kí ẹ o. God, I love you baby. I love you more. Can I talk?
Àbẹ̀ní olójú èdè ò gbọ́dọ̀ wà lórí títì torí rẹ̀ ni mo ṣe bọ́lẹ̀ pé kí n wá bá ẹ sọ̀rọ̀ kó má dàbí pé à ń fi ọlá jiyọ̀ nítorí àwa ò kì í ṣe bẹ́ẹ̀ nídìílé wa. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí Àkànní ọmọ olókùn ẹṣin Akin bímọ nílé olókùn ẹṣin ká tún máa wọ́lá kiri ọmọ anáwó sílẹ̀ kóyìnbó tó dé òyìnbó tún dé ọlá yìí tún pọ̀ sí ni Àkànní. Ibo ló wá dà? Mo ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi nísàlẹ̀ ọjà ní Òjèrè. Mébí ọ̀la ni ayẹyẹ 40 ọjọ́ ìbí rẹ̀. Bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà mo ṣe ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ká lè jọ ṣe tó ń papọ̀. Ṣé ẹ wá pàwá náà ká wá? Kí ni dé inú wa ò bá dùn láti gbàrú yín bí eléyìí lálejò. O ṣeun pọ̀ wọlé kí n gbé ọ débẹ̀. Àkànní o ṣeun mi o. O ṣeun mi o. Rọra o. O ṣe o jèrè. Àbẹ̀ní bẹ́ni. Àkànní kan ni. Àdúpẹ́. Ọjọ́ tá a bá pé egún légún jẹ́ ọjọ́ tá a bá pé olóró gbọ̀nà wọ́n ní kí gbégbé má gbé gbégbé nu gbó ewu gbúrúgbúrú wọ́n ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ lọ́dẹ̀ tẹ̀ lọ́dẹ̀ ó fi gbogbo ọmọ ẹ̀ sá. Àṣẹ mọ́nàmọ́ná ní bẹ́lẹ́nu ká àṣẹ wọ̀rọ̀rọ̀ wà ní bẹ́lẹ́nu lákọ̀ṣẹ́ abiyamọ onígbẹ́kùn rẹ̀ kọ́tún máa tà títoro bí alájà bá pàjá kò gbọdọ̀ dúró eré tètè báyìí ní sátẹ̀lé lówó rẹ̀ lọ́rùn torí túrù báyìí ní fi tán lówó rẹ̀ lọ́rùn o àṣẹ wọ̀rọ̀rọ̀ ní bẹ́lẹ́nu lákọ̀ṣẹ́. Ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ìbẹ̀yìn tẹ́ ẹ dá kí n tó dá ìbẹ̀yìn tẹ́ ẹ tẹ̀ kí n tó tẹ̀ kọ̀dìmọ́lẹ̀ àwọn kàrẹ́ kíndìnrín àwọn olè tẹ́ bá tí a lọ ṣe àwọn òdi ẹrù ṣẹ̀ṣẹ̀ àwọn elébolo wo àdúrà rẹ ti gbà o àdúrà rẹ ti gbà àwọn ìyá jẹ́ kó yé mi wípé ẹni tó mú wá yìí nígbà tá a bá ti lu ahọ́n rẹ̀ tá a tún lu ahọ́n ọ̀lẹ́ inú rẹ̀ ibi tó a bá ti ń dé báyìí ó ti di jìnnìjìnnì bẹ́ẹ̀ mo sọ fún ọ torí pé èèyàn gbọ́dọ̀ wà láyé yìí kó lówó kó má ní bẹ̀rù lára àbí kó má ní àṣẹ lẹ́nu gbogbo òwò rẹ̀ ni ó sì kó pọ̀ báyìí ó yá gbé wá yóò ẹ ṣé o ẹ̀yin tẹ́ ẹ dá kí n tó dá ẹ̀yin tẹ́ ẹ tẹ̀ kí n tó tẹ̀ kọ̀dímọ̀ làwọn kàrẹ́ kíndìnrín àwọn olè tábà tí a lọ rò ṣàwò òdi ẹrù ṣẹ̀ṣẹ̀ àwọn elébolo bí adìẹ bá gbọ́n ha bí adìẹ bá gbọ́n apá báyìí iye inú rẹ̀ sọ ni o kí èrè ọ sọ ojú rẹ̀ ọ là. Àkànní. dẹ́kun tilẹ̀ bàbá gbọ́mọ rí odò àfidí ẹ̀ balẹ̀ ni ó yá ló kó ẹsẹ̀ alájẹ́ bá pàjáwọ̀ gbọ́dọ̀ dúró eré tètè ní sátẹ̀lé wọn lọ. wo ọmọ inú rẹ ahun rẹ àtàhùn tiẹ̀ la fẹ́ lò á lò ẹ́ ní o á fi ọjọ́ ògùn ni bẹ́ẹ̀ mo sọ fún ọ. Lomike Àkànní tí mo dé sọ fún ọ pé mo fẹ́ ṣayẹyẹ 40 ọdún mi bàbá ẹ gbà mí bàbá. tánú kiri. Àkànní tó bá fi rí nǹkan tó fẹ́ ṣe yìí ṣe àti wọ àtàwọn ọmọdéwọ̀ rẹ wọn ni máa di 40 ọdún. wo èpè lákàn kì í hàn àgbọ̀nrín gbẹ́nu sọ́run ìwọ ọtí ẹ̀dúpẹ́ lọ́wọ́ elédùà ológójì ọdún lé ayé inú rẹ̀ ọ̀ma dùn èèyàn kan ni wọ́n bí lóòjọ́ tó sì tún padà lóòjọ́ ni èèyàn kan ni ọlọ́dún márùn-ún lé ayé tó padà ọwọ́ alógójì ọdún wa ń pariwo wo fọkàn ara rẹ balẹ̀ kò sí ohun tí ó ṣe tó yọ kò sí ohun tí ó ṣe wo kí yèrè ọ padà ọtẹ bí àràbá bá ṣubú sí ibẹ̀ ní rà sí wo yẹ ń lọ rè mú ọ̀bẹ ayé wa ká bá fọkàn ara rẹ balẹ̀ so ọ̀sán pápá ní sáwọ̀ ọ̀sán pápá o kùtùkùtù ní sáwọ̀ òwúrọ̀. irọ́ la ti fi ń bá ẹnu látijọ́ ìwà kò dẹ̀ sí reason kankan tá a fi parọ́ fún ẹ náà ju nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo ṣàlàyé sí ìbejì ni wá mi ò dẹ̀ ní speech disorder kankan akọ́lé lóye mi táyé ló kọ́kọ́ pàdé tó wá sílẹ̀ yìí. No.
ẹni ìtọ̀ táyé lẹni tó bí fún. No. Just hold on. Ìbejì ni. Oyún inú ẹ̀ èmi ni mo níyẹn. Jesus. Are you saying to me that I have been sleeping with both of you, like, and your twins, like I've been lying to you? It wasn't supposed to be It's not intentional. It's about life and death. Bàbá yẹn ní ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn nídìílé wa wípé àfi kó obìnrin kan kó gbà láti fẹ́ àwa méjèèjì. Èmi lẹ́ni tí mò ń fẹ́ tẹ́lẹ̀ torí ọ̀rọ̀ yìí náà ló ṣe fi mí lẹ̀. Please. No, this is not real. No, this is not happening. Like, this is some sort of dream, some sort of joke, some sort of, I'm just hallucinating that country. Please. No. Please. Kò sẹ́ni tó máa gbọ́jọ kú ẹ̀ tí kò ní tara. We do not mean to hurt you. Please. If truly o bá ní nǹkan kékeré bó ṣe ń kó mọ́ sí Táyé, my brother, please. We were 39 already. In another year, we're going to die. I don't care! So you would have been lying to me, using me all this while, and you're telling me these stories and you expect me to believe you? How do you expect me to believe whatever you said to me? You expect me to believe you? You expect me to believe you? All this while, I have been sleeping with two brothers, twins, all this fucking freaking while. Among you are very beautiful. You are kind. You have a very good heart. You're a nice woman. Kò lè sí reason kankan Fẹ́mi àti twin brother mi ká hurt ẹ. It is because of what he said now. Among wrong koko. Just think about something. Kò ṣe lè nítorí t'Ọlọ́run. Ṣe lè nítorí pàbíamọ ni wọ́n náà. Come on, me. Please. Táyé, it's all right. Tó bá ṣe pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn. Àwa náà ti lọ́mọ. Àwa náà ti lọ́mọ. This has to be a nightmare. This can't be real. This can't be happening. Ikú arí mi fò mí dá, àìsàn onígbé mi dé o. Ikú arí mi fò mí dá, àìsàn onígbé mi dé o. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o nílé ayé. Ṣé ẹ bínú pé mo dọ́gbọ́n pé ń jáde ní ibi táwọn twins wà? Ṣé ẹ bínú? Ojú àwọn ìṣàánú mi. Sẹ́rí ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí, bó bá ṣe jẹ́ gẹ́lẹ́ ni kẹ́ ṣe sọ fún mi o. Ẹbọ tí mo fẹ́ gbé yìí, ẹ jọ̀ọ́ ṣé kò ní jábúrò ní ṣe mí? Ṣé mi ò ní kú? Ṣé nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí mi? Bẹ́rẹ̀ o, ojú tí ó ṣẹlẹ̀ sí ọ. Nítorí mo kò fẹ́ ṣàánú wọn ni o. Kó má lọ di pé màá lọ du orí olórí, màá ń fi tèmi sílẹ̀ o. Bó o bá sì lè gbẹ́bẹ̀ òun, tó tán.
ló tán. kò ní nǹkan kan nù jù bẹ́ẹ̀ lọ. nǹkan kan ò ní ṣe mí. kò sí tí ó sọ kò lè bọ́ lọ́wọ́ jà lọ tíbi tá a fẹ́ pèsè nǹkan tètè ká mọ̀ bá ti ṣe. ẹ kújọ mẹ́ta àwọn ọkọ rẹ̀ ń kọ́. wọ́n wà. ṣé ò sí. wọ́n wà lé kódà wọn ò gbọ́dọ̀ mọ̀ pé mo wá sọ́dọ̀ yín mo yọ wá rí yín ni o bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣèbí lẹ́yìn ètùtù tí mo ti bá wọn gbé ikú ti ré lórí wọn. kò sí kú lójú wọn mọ́. wọn ò ní kú mọ́. mẹ́rẹ́. ọpẹ́ ní fọ́lọ́run so èmi ti free láti bá ìgbésí ilé ayé mi lọ because ẹ̀yin náà mọ̀ pé báwo etí mélòó ló fẹ́ báyọ̀ gbọ́ pé mo fẹ́ twins mo fẹ́ ọmọ ìyá wọn bàbá méjì ìbejì gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣe mọ̀ táyé ni mo bí ọmọ alákọ̀ọ́kọ́ mi fún oyún tó wà nínú mi kẹrẹ̀rẹ̀ kẹ́hìndé ló ní so tí bá ti ra bí elé kí káwọn ọmọ wọn fún wọn kémi bá ìgbésí ilé ayé mi lọ because nǹkan ti jú lélẹ́yìn àbí ṣé tí bá jàbúrò yẹn tí bá jọ ọmọ yín ṣe máa fẹ́ kí n ṣe sí i. gbẹnu rẹ lọ. àwọn ìsinmi náà. àmọ́dọ̀wò ikú. ikú bíi ti bọ́ o. ṣé ìwọ mọ̀ pé eégún ò gbọdọ̀ ṣíwọ́ lu babaláwo bẹ́ẹ̀ ni babaláwo kan náà ò gbọdọ̀ ṣíwọ́ léégún bí babaláwo bá ṣíwọ́ léégún tàbí pé eégún ó ṣíwọ́ lu babaláwo ohun burúkú ó máa já lóhun burúkú. bàbá ń kó bí ìgbò wẹ́rù àlàyé. ohun burúkú á sì máa já lóhun burúkú. bàbá gbogbo nǹkan tẹ̀ ń sọ yóò jẹ mí. wo jẹ́ wí fún ọ bó o bá sọ pé o ò ṣe mú láàrin àwọn méjèèjì ikú dénú. fún ta ni. àwọn ọmọ rẹ méjèèjì wọ́n kú. wo gbọ́ mi ó ṣègbéyàwó. ìgbéyàwó. wo ó ṣègbéyàwó pẹ̀lú àwọn méjèèjì. ẹ̀yin tó o bá fẹ́ kí wàhálà mi ò tún ṣẹlẹ̀. bàbá sọ gbogbo eléyìí fún mi nígbà tí màá fi gbé tutù ṣàlàyé fún mi sọ fún mi. wo torí ìgbéyàwó tó ń ṣe ó kéré ju èèyàn 5 sí 2 gbọ́dọ̀ wà lórí ìjòkó. ọ̀rọ̀ èèyàn kọ́ ni kẹ́ ẹ pọ̀ ó fẹnu ara rẹ̀ sọ fún wọn wípé ó ṣetán o láti ṣe aya àwọn méjèèjì ní kú bá rí. ó dọ̀wọ́ bó dọ̀wọ́ pẹ́rẹ́ elérú òṣùgì. ogójì o ọ̀rọ̀ yìí àti ràn gangan máa ṣẹ̀yìn kan náà àti wáyé ọ̀rọ̀ kò ṣẹ̀yìn olódùwà. kí ló tó ń ṣe báyìí náà ó dé ṣe sùúrù you need to calm down jọ. ọgbọ́n nǹkan tí dókítà sọ ni ó lẹ́rìí kọjá tí bá lẹ́tọ̀ọ́ ṣù ewé tó bá ní ìjàwó lára kí kò tún lè bọ́ sókè mọ́ wọ́n ní mẹ́díkálì mi ò lè rọ́mọ bímọ wọ́n ní gbogbo oògùn tí mo lò kó ti bà wúùbù mi jẹ́ táyé mi ò ti bàjẹ́ báyìí. ayé ò ní bàjẹ́ gbogbo mọ́ má fẹ́ nu ẹ̀ sọ̀sọ́kùsọ sí rẹ̀ náà ayé ò ní bàjẹ́ gbogbo sórí nǹkan tó ń ṣe yìí kọ́ ni solution o ò ní ìdẹ gbogbo nǹkan tó ń ṣe yìí ò ní ìdẹ it's alright stop crying. It's all right, Dikeji Amalo. That's finished. Report is not God's report. Gbàdúrà kò sí kò tó lóun ò lè ṣe. Ṣùgbọ́n put yourself together. Máyì káwọn èèyàn máa wò fún kí ló ṣe. It's okay. Ẹni wọ́n tó ń pa yìí ti pọ̀ jù. Ẹkún tó ń sùn yóò lè solve anything. I said it's all right. Lójú ẹ. Ikú arí mi fò mí dá, àìsàn onígbémìdé o. Ikú arí mi fò mí dá, àìsàn onígbémìdé o. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o, nílé ayé yìí o. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o, dàgbà darúgbó. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o, nílé ayé yìí o. Kí n pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ o, dàgbà darúgbó. Àrékọjá ti balẹ̀ tó ṣù. Ewé tó bá ti jábọ̀ lára igi kò tún padà sáré. Àní yíyé léwé iyeye ń yè ó máa yè ó ní
dájúdájú èrè ìwà iṣẹ́ mi ni mò ń jẹ. Ó ní láti jẹ́ wípé bí Ọlọ́run ṣe fẹ́ Ọlọ́run ṣe fẹ́ punish mi. Àbí etí mélòó ló máa yàn gbọ́ bí mo di ọlọ́kọ méjì. Báwo mo ṣe fẹ́ máa rìn ní ìgboro? Ojú wo mo ti ṣáwọn èèyàn ni máa fi mí ṣe yẹ̀yẹ́? Ìtújú lélẹ́yìí. Etí wo ló fẹ́ bá yàn gbọ́? Kí n gbó, kí n tọ́ o, kí n fèwú parí, kí n fèrègì jóbi, kí n fọ̀ pátẹ́lẹ̀ o. Mo mọ̀rọ̀ ayé mi tán ẹ wá o, bàbá mo mú wá. Bó ló lọ láti nǹkan mo ti ń dúró díẹ̀ náà. Time ti lówó time. Anyway, jẹ́ lọ bẹ́ẹ̀ gbàṣẹ wá. Ó yá gbàgbàgbà tètè change tètè lọ change jọ ká máa lọ. Baby, mo rò pé màá lè lọ. Àwọn Yorùbá sọ wípé ìgbọ̀nsẹ̀ kínkín létí àwo gbẹ̀gìrì. Ẹni ká ló ní ká máa jẹun lọ. Tójú bá kú ń bẹ, ṣọ́kàn lè kú ń bẹ. Obìnrin tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, obìnrin tí mo fẹ́ sílé for years. Àtúntò wa máa lóyún, ó lóyún fún ọ̀rẹ́ mi àti kékeré. The wedding we are even talking about now, mo ṣe pé Ire nìkan ló fẹ́ fẹ́, Ire wọlé àti kejì ẹ̀ lọ́jọ́ fẹ́ fẹ́ sílé at the same time. So kò mátà kò gbogbo kíní ẹ̀wọ̀n ṣe problem tèmi jẹ́ à máa lọ gbogbo make up everything I'm already prepared and set to go. Ṣé bá ṣe máa everything will just be wasted. What's the point? It doesn't mean anything. Let's just go. Let them know that yes, you're now married, you have a beautiful wife, and you're also okay. So please, let's go, Georgia Malo. Is it about that? I'm not going to marry on Facebook now. What's my Facebook me now? What's my picture me at the end there? So okay. If you make up my waist at the dressing now, you know what we're gonna do? We'll go out, but not that wedding. Take a look for outing. Let's go for a sit out, hang out, anything. Let's have a nice time together. So I'll go inside now and change, but we're not going to that party. I love you, baby. Kilo dinner, into my shiva. Baby. What's wrong with you? Orekilewa. Let me go and come. Ẹ kú jù pẹ̀lú yẹn. Ẹ bá wà jẹ́ kí n tá à ń ṣe lónìí ó yá ilẹ̀ nù. Torí ohun tí ẹ̀dá ó fi pìtàn ilé ayé ní ti ń bá ní. Eléyìí tá à ń ṣe iná yóò padà dìtàn bóyá. Ẹ má jẹ́ ká máa sọ wípé nǹkan kan ò lè ṣẹlẹ̀ láyé. Ohun tó yẹ ká máa wí ni wípé àwa ò gbọ́ rí irú ilé ìṣẹ̀lẹ̀. Àìwá gbọ́ rí wípé irú ilé ìṣẹ̀lẹ̀. Ìyẹn ò túmọ̀ sí wípé kò lè ṣẹlẹ̀ nílé ayé. Nítorí wípé ohun tó ń ṣẹlẹ̀ nílé ayé yìí ó ju ohun tí wọ́n rò wípé ó ń ṣẹlẹ̀ lọ. Ò gbọ́ mi. Àwọn baba ńlá wa ara ń gbà wá jogún lọ́wọ́ wọn nù. Pàápàá yìí tẹ́ bá ká gbogbo tẹ́ jẹ́ òmùwé àwọn baba ńlá wa nígbà náà lọ. Ẹ rí i pé tó máa fẹ́ kọ ayé ní ayé àtijọ́ wọ́n fi í sáàrin rẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni wípé àìyé. Ìdí nìyí táwọn baba wa ṣe máa ń sọ wípé àìyé láyé. Àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àìmọ̀ ni wà. Ẹ gbọ́ Olódùmarè gan fúnra rẹ̀. Ẹni tá a rí ni débi pé àá béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó ń rú wa lójú nínú ayé yìí kí má bọ̀ pọ̀ lọ́rọ̀ olóró. Gbogbo wa la mọ ohun tá a wá bí wá ṣe. Táyé lulú rẹ̀ Kẹ́hìndé rẹ̀ ìyàwó àwọn méjèèjì ló jókòó yìí. Ó ti ṣèlérí nínú ìyẹ̀wò wípé òun ṣetán láti jẹ́ aya àwọn méjèèjì. Àmọ́ Yorùbá ní ká ṣe bí wọ́n ti ń ṣe kó ba lè rí bí ti ń rí. Ẹ̀yin yóò wá fẹnu ara rẹ̀ sọ ó kéré jù èèyàn 4 ó sì gbọ́dọ̀ fi ti gbọ́. Ó gbọ́dọ̀ fẹnu ara rẹ̀ sọ
fáwọn tá a wà níjókòó yìí wípé òun ṣetán láti ṣe aya àwọn méjèèjì. Ó yá. Ẹ ṣeun bàbá. Èmi Ọmọ́wùnmí. Mo ti ṣetán láti ṣèyàwó fún Táyé àti Kẹ́hìndé títí dọjọ́ alẹ́. Àmín. Àbúbátán sísá mi. A kú oríire òní o. Oríire náà dé bá wa kalẹ̀. Àmín. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tó ti fèrè sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èrè yóò tún máa lé. Àmín. Wẹ́wẹ́. Èmi lérò pé léyìí tí ó gbé ètò ti tò báyìí èyí tó kàn báyìí ní jíjẹ àti mímu. Lẹ́rí àti jíjẹ àti mímu gbogbo ẹ̀ la máa jẹ gbogbo ẹ̀ la dẹ̀ máa mú ká tó kúrò ní. Bẹ́ẹ̀ ni. Jẹ́ nínú ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin Táyé Lolú, ẹ̀yin Kẹ́hìndé máa gbádùn ìyàwó yín lọ nítọ́jú ọkú. Àgbọ̀yé olùnífẹ̀ẹ́ mú bọ̀. Àròṣà lóore mo fẹ́ kẹ́ mọ̀. Àkọsílẹ̀ ti dúró ti dúró ti dúró. Àkọsílẹ̀ ti dúró ti dúró. Àkọsílẹ̀ ti dúró ti dúró ti dúró. Àkọsílẹ̀ ti dúró ti dúró. Abẹ́ orí bó ṣe ń lọ́nà. Ìran má di òótọ́ ó ṣe wọ̀n. Àlọ́ ògo ohun tí ó ṣẹlẹ̀ lálọ́ ohun iṣẹ́ gbọ́. Àkọsílẹ̀ ti dúró ti dúró ti dúró. Àkọsílẹ̀ ti dúró àkọsílẹ̀ ti dúró.